wo ni mo fẹ́ dá sí báyìí o ọ̀fẹ́ òjẹ̀ ṣe é lò mọ́ ìgbà láéláé a ti kó gbogbo ẹ̀ sọ́wọ́ àwọn Ìgbòho ṣà ọmọ wọn dàbí ọkọ nìsín ẹ̀dẹ̀ máa wá wò ó kì í dẹ̀ ṣe pé kò sí ọ̀fẹ́ mọ́ o ṣùgbọ́n tó o bá lọ lò nìsín wáyà náà ló máa kọ́ ẹ lójú ọ̀nà torí nígbà táwọn baba ńlá wa ṣe ọ̀fẹ́ kò sí iná mọ̀nàmọ́ná ò tí ì sí tí máa ní ọ̀fẹ́ gbé mi èmi ò mọ bí Ìgbòho ṣe ń ṣọ̀fẹ́ tiẹ̀ o bóyá olóko. ìsọ̀pẹ́ olórí aládé gbogbo kábíyèsí o. Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín ìlú Ajérò ò ní bàjẹ́ ìlú mi. Gbogbo ọmọ Ìjẹ̀rò pàápàá tó bá péjú síbí torí èrò ló lọ bí ó bí yìí. Mo fẹ́ rọ́wọ́ gbogbo ilókè ẹni tí ní bá dùn lẹ́ni o. Gbogbo yẹn bá mi pé Ìjẹ̀rò. Àjọrò òun náà ló jẹ́ Ìjẹ̀rò. Àjọrò òun ló jẹ́ Ìjẹ̀rò. Ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba àná ọba òní ọba ọlá ọba títí ayé lọ́kọ́rin kése. Tá a bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán òun náà ló jẹ́ kó máa yẹ wá báyìí. Bó ṣe ń yẹ wá báyìí kò ní yẹ̀ sílẹ̀ fún wa o. Èmi gẹ́gẹ́ bí àrólé Oòduà inú mi dùn ẹ̀rọwọ́ tèmi lókè báyìí o. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣekú wa pátápátá. Gbogbo àwọn aláṣekú wa mo ṣe bá wọn torí àwọn náà jẹ́ kí ọjọ́ òní ogún kókó ó lè jọ torí pé tí ọmọdé tó bá ṣubú iwájú ló máa ń wò lágbà bá ṣubú ẹ̀yìn ló máa ń wò àwọ̀ ẹ̀yìn wò. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí bàbá Ajérò pátápátá bàbá gbogbo ẹ bá mi sọ pé kábíyèsí o. Ọlọ́run fi kábíyèsí Ajérò kẹ́ gbogbo wa lápapọ̀ torí pé nígbà tí Ọlọ́run ti gbé wọn dé orí ipò yìí wọ́n láwọn fẹ́ fi nǹkan lọ́lẹ̀ tó máa mú gbogbo ilé lóko mùtúmùwà gbogbo àwọn ọmọ Ìjẹ̀rò pátápátá gbogbo ìgbà wọ́n jẹ́ lẹ́nu. Mo ti sọ rí bí mo tún sọ lẹ́nìí mo ní ẹ jẹ́ ká fi ẹsẹ̀ létọ̀ọ́ níbi tẹ́ ti máa ń jókòó ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ kí àjọ máa rò ó gbogbo àwọn ọmọ Oòduà ibi tí ẹ ti mórúkọ yín lọ nìyẹn ìta tí wọ́n ti máa ń jọ rò ó bí wọ́n ṣe fẹ́ gbadé lọ́wọ́ bàbá wọn ó wà lójúfẹ́ òpó náà fi ń jókòó. Ọba Ajérò ní ẹjẹ́ agbéjáde òpó láíláí bàbá láwọn máa jókòó lórí mo ní òpó ayé àtijọ́ ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún Bàbá Ajérò ní àbí káwọn máa gbé bọ̀ Ajérò ní mo ní ẹ máa jẹ́ máa bá yín tójú ẹ̀ fẹ́ aṣá àgbéjáde aṣàdúrà Ọlọ́run Olódùmarè náà jẹ́ kí àdúrà yìí gbà. Láti ìgbà tí mo ti ń wá síta Ajérò mi ò rí èrò tó bá rí o ẹ bá mi sọ pé kábíyèsí o. Ṣé rí pé ó ti di ọdún àtàyè báyìí ẹ rí gbogbo àwọn tó wá láti ìdálẹ̀ tójú wọn ṣe tó ṣe régérégé tí wọ́n ró dẹ́dẹ́ tí wọ́n kàn dúdún ojú gan kò tiẹ̀ jẹ́ kí gbogbo ara dúró èyí tó wà lórí gan kò jẹ́ kí tọrùn ó dúró. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ọmọ bíbí Ìjẹ̀rò pátápátá Ọlọ́run dẹ̀ tí wọ́n á ṣe ojú ọjọ́ tún dáa
Ọlọ́run tún wá ṣe gbogbo ẹ̀ lọ nírọ̀wọ́ rọsẹ̀. Ọ̀nà ń bọ̀. Nígbà tí mo sọ fún bàbá Jèrò pé àbẹ́ máa yọ̀ǹda mi lọ́dún yìí, bàbá Jèrò yarí ni o. Wọ́n ní kíákíá. Àrólé odò ẹ máa bọ̀ kíákíá. Mo ní ọgbọ́n wo ni mo fẹ́ dá sí báyìí o. Ọ̀fẹ́ òjẹ̀ ṣe é lò mọ́. Ìgbà láéláé a ti kó gbogbo ẹ̀ sọ́wọ́ àwọn Ìgbòho ṣà. Àwọn dàbí ọkọ́ nìsín. Ẹ̀dẹ̀ máa wá wò ó. Kì í dẹ̀ ṣe pé kò sí ọ̀fẹ́ mọ́ o. Ṣùgbọ́n tó o bá lọ lò nìsín, wáyà náà ló máa kọ́ ẹ lójú ọ̀nà. Torí nígbà táwọn baba ńlá wa ṣe ọ̀fẹ́, kò sí iná mọ̀nàmọ́ná ò tí ì sí. Tí máa ní ọ̀fẹ́ gbé mi, èmi ò mọ bí Ìgbòho ṣe ń ṣọ̀fẹ́ tiẹ̀ o. Bóyá ọlọ́pọ̀ dá sí i. Ṣùgbọ́n ọ̀fẹ́ àwọn bàbá wa yìí lè rí wáyà náà ló gbogbo ẹ̀. Tó bá kọ́yàn yẹ ò dá o. Ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé mo sì bá ètò yìí. Mo dẹ̀ kí gbogbo yín ẹ ṣé ẹ kú fẹ́. Ìtajọ̀rọ̀ ló ti di ìgbó lábàá yóò ti dọdún àgbáyé. Ẹ bá mi ní Ìjẹ̀rò. Ẹni tí mo ẹ̀ bá dùn kó pariwo Ìtajẹ̀rò. Ṣẹ́nu yín dùn sáà torí inú mi dùn púpọ̀ o. Ṣẹ́nu yín bá dùn kó fẹ́ràn orí méjèèjì lókè ọwọ́ orí méjèèjì ó yẹ báyìí. Kò ṣe ìsọjí la wà, kò ṣe ìta òṣèlú la wà, ìta àjẹrò la wà. Tó ń sọ gbogbo wa pọ̀ láì má fa ọ̀rọ̀ gùn púpọ̀. Ibi tí inú mi dùn dé, wọ́n ní Senate leader Ọpẹ́yẹmí Bámidélé fi 10 million sílẹ̀, àdúpẹ́ lọ́wọ́ wọn o. Ẹ bá mi sọ pé ẹ ṣé gan-an ni. Ẹ kú ìtọ́jú wa. Ṣùgbọ́n òre tá a mọ̀ kò tó o. Amóore. Àtúnṣe wá sí o. Amóore. Sẹ́mi lọ sẹ́jọ́ Ọpẹ́yẹmí Bámidélé 10 million yẹn ni àtúnṣe lọ gbà sí lọ́wọ́ wọn. Alága àjókòó ẹ̀ní Ajíṣafẹ́ wọ́n lòun náà fi 15 million sílẹ̀. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ alága òní Ajíṣafẹ́. Ẹ bá mi kí dáadáa. Ìgbé ẹ ṣé gan-an ni ẹ kú ìtọ́jú wa. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọba ńlá ibikíbi tí ọba ńlá bá wà àti gbogbo tó ṣe agbátẹrù tọdún yìí. Yíyẹ ló ń yẹ yẹlé, dídẹ̀ ló ń dẹ àdàbà lọ́rùn. Bó ṣe yẹ ilé ní kò ní yẹ̀ sílẹ̀ fún yín o. Ibikíbi tí ẹ bá wà ọba ńlá, mo kí yín o, ẹ ṣé púpọ̀. A ti sọ̀rọ̀ lọ́ẹ̀kan lẹ́ẹ̀mejì, mo tún pa ẹ lọ́wọ́ yín, ẹ ṣé o. Lákòótọ́ Ajíṣafẹ́ ó ń ṣe afẹ́, ó ń gbafẹ́, ó fi 15 million sílẹ̀. Èmi á sì lọ 5 million gbà mọ́ lọ́wọ́ á di 20. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní wọn kì í fárí lẹ́yìn olórí. Àṣìpá òwe ni fún àrólé Oòduà o. Mo ti fárí lẹ́yìn olórí báyìí. Wọ́n gba 5 million lọ́wọ́ ẹ̀. Ẹ máa rọ́pọ̀ ẹ lọ kọ́ sílẹ̀ o. Títí ẹ ti pé 20 million. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀, ó dẹ̀ ti ṣẹ bẹ́ẹ̀, àṣẹ dẹ̀ ti gùn. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọpẹ́yẹmí Bámidélé sẹ́nétọ̀. Wọ́n fún wa ní 10 million, màá tún gba 5 million lọ́wọ́ wọn. Orí adé gbogbo. Ṣó ti rí bẹ́ẹ̀? Ẹ máa kọ́ sílẹ̀ ọ gbogbo èyí tí ẹ ń kọ́
ìwé sílẹ̀. Wọ́n ní fẹ́ orí gbogbo ẹgbẹ́ fẹ́. Ẹ tún bá mi dúpẹ́ lọ́wọ́ èèyàn yìí èèyàn ẹ̀yẹ aṣíwájú gbogbo Òjèrò. Mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn náà kọ́ Access Bank fún wa ń Òjèrò. Ilẹ̀ Oòduà Adéogbò bíi ilé mo wà. Wọ́n làwọn máa gbé 5% gbogbo cost. Ẹ bá mi tún kí wọ́n pé ẹ ṣe gan-an ní ẹkú ìtọ́jú wa. Ẹ bá mi pàtẹ́wọ́ fún aṣíwájú ẹ pàtẹ́wọ́ fún aṣíwájú ẹ pàtẹ́wọ́ fún aṣíwájú. Ẹ jẹ́ bèrè pé kí wọ́n lọ ní ìṣàkóso fẹ́ dà. Ó yẹ ní ẹ̀ṣẹ́ wò ó. Mo ti bá orílẹ̀-èdè olórí lọ́nà méjì lórúkọ onírìṣà wọ́n pè yẹn sílẹ̀ ṣùgbọ́n èmi náà gbìyànjú èmi náà máa fi 10 million naira sílẹ̀. Ó dá pé inú gbogbo Òjèrò òtún sílé ohun. Ṣé kí tún ti sókè ní ẹ̀jẹ̀ yìí lọ́lẹ̀ ẹ̀jọ́ ẹ̀ẹ́dẹ̀jọ́ ọ̀nà ti pọ̀ dé ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣé kí ti sókè ìdí lọ́lẹ̀ ilẹ̀ ọ̀nà 50 million. Fẹ́mi ọlọ́run àdúró tiẹ̀ ọ̀nà àlà gbogbo àdáwọ́ lè àyọrọ sí irú ògo ayé ẹ̀ òbí rẹ̀ dà gbóhùngbóhùn olódùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀ á túbọ̀ máa gbóhùn ẹ̀kọ́ fún ayé ni a máa mọ̀ ọ́ sọ a máa mọ̀ ọ́ kọ́ gbogbo tí mo wí àrọ̀ ṣe bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó kó balẹ̀ ẹ bá mi kí Sunday Igboho náà Sunday Igboho wá pàdé mi ọmọlúwàbí ni ó yẹ bá mi wò ó gbogbo wa aláti dárúkú sí ni o ẹ bá mi ní ìgbọ́nú ọ̀sà ẹ̀tọ́ ẹ bá mi ní ọ̀rọ̀ ẹ̀kú bàjẹ́ fún yín ìlú Ajérò ò ní bàjẹ́ ìlú mi dùn púpọ̀ àwọn kan ní a máa lọ wọn láàlè lọ torí pé olórí aládé gbogbo ń bọ̀ ìgbà tí bàbá dé ẹ̀rí pé gbogbo nǹkan rọ inú mi dùn ayọ̀ mi kún gbogbo ìgbà ni mo máa ń sọ yí pé Ọlọ́run ló rán bàbá Ọọ̀ni wá. Ọlọ́run ló rán bàbá Ọọ̀nìrìṣà Ọlọ́run ló rán sí gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àtẹni tó gbà fún bàbá àtẹni tí ó gbà Ọlọ́run ti gbé bàbá jẹrí wọn Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ó kùn dáadáa Ọlọ́run jẹ́ kẹ́mi ó wá kí bàbá wa bàbá Ajérò bàbá Ìgbòho ni bàbá ìgbà tí mo wà ní exile tójú ogun lé gbogbo ìgbà ni bàbá ń pè mí bàbá láwọn àwọn ti bá bàbá Ọọ̀ni sọ̀rọ̀ bàbá rẹ ti fà ọ́ mọ́ra à ń yanjú ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ń yanjú wà á wálé ẹ bá mi ṣe kábíyèsí o. Mo kí Ọlọ́run ọba tó láyé tó fi ọjọ́ èní sojú mi ọdún tó lọ ìgbà tí mo wá mo fi agbára Ọlọ́run àti àwọn bàbá mi wálé ni mi ò tí ì ní fídọ̀ mo fi ọmọ líle wálé pé ẹni tí ọba bá mi jà àjọ lẹ̀pọ̀ òun ni mo fi wá tọdún tó lọ ṣùgbọ́n tọdún yìí ẹni pé nǹkan yàtọ̀ mi balẹ̀ ẹni tínú ẹ bá dùn ẹni tó lè wọ́ inú tèmi dùn. ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa tẹ
ẹjọ́ mi Èkìtì wá láti Amẹ́ríkà káàkiri ayé Ọlọ́run nípa ayé láéláé ẹ mọ lọrí ẹ mọ bọ̀ọ́rí ọdún tí ń bọ̀ gbogbo ilẹ̀ ẹ mọ donate 10 million ẹ mọ donate 20 million mo kí gbogbo ọmọ Ìjẹ̀rò pátápátá ọdọọdún làárọ̀ rọ́gbọ́ ọdọọdún ni àárí Haúsá ọdọọdún ni àárí obì lórí àtẹ àmọ́ ríra lọ́dọọdún gbogbo ìgbà tí bàbá mi Àjèrò tó bá ti ń pè mí màá máa wá àti big man tó ráwọn náà ní mí bàbá mi Ọ̀nìrìsà olórí aládé gbogbo sọ pé gbogbo ibi tí wọ́n bá ti ń pè mí sí lẹ́kìtì mo gbọ́dọ̀ máa yọjú then irú ẹkùn security network a máa lọ́ọ̀nì ẹ̀ Èkìtì on the 3 la máa launch ẹ̀ lẹ́kìtì ń bí báyìí ní on the 3 September 3 la máa launch ẹ̀ ní lágbára Ọlọ́run ní àṣẹ bàbá mi Ọ̀nìrìsà àti gbogbo ọba tí ń bẹ lẹ́kìtì pátápátá Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àní parẹ́ láéláé ẹ̀mí wo sì máa gùn pẹ̀lú ògo Ọlọ́run àní bọ́sọ́wọ́ ajínigbé a máa lọ́ọ́rẹ́ a máa bọ́ọ́rẹ́ ọmọ Yorùbá a kì í ṣerú ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n gbogbo ẹni tó bá lóun fẹ́ dá wa lọ́nà àwọn akẹ́ ti rẹ́dí pẹ̀lú ẹ̀ ìjọba jẹ́ pé mo dúpẹ́ Orí akọ́dẹ̀ Thank you.
ti lọ ni. Kábíyèsí tí ń sìn. Mo ti kí yín lẹ́ẹ̀kan ẹ̀kúṣẹ́ yà. Àdúrà sí ìwà rúkọ, òrèrè bọ̀dá olùwà olùwà, ọlọ́run àbáyé àdúrà sí ìwà rúkọ. Kábíyèsí Bàrígà náà wọlé yóò. Bàbá ti wá gángan ẹ̀kọ́ dàní. Ẹ jọ kábíyèsí. Ẹ má sì wá o, ẹ jọ o, ó léwu o.
ẹ̀ṣọ́ ti ọ̀dọ́ ti dàrú ọjọ́ rẹ̀ rí ìdìbò fọ́. Bàbá Dámì ìbò bẹ́ẹ̀ni ìgbà ẹ̀ṣọ́ ti rí sí ìgbà ẹbí láta ìrẹ́ èyí.
Mara àpèsówó èlò ó mà wọ́n 600 olúwa àwọn ilé ìbáyà tó 1 million naira. Màá rà á láti tó táì. Ní àgbẹ̀ bójẹ̀ tí mo ṣe ní ìjẹ́kẹ́ nílé bákan sí ju 800 nígbà yẹn tó bá kàn lọ́rọ̀ èèyàn lẹ́yìn bójẹ̀ mo lọ́mọ́gán tí mo lè gbà lọ́wọ́ ẹ̀ lọ́gbọ̀n fẹ́ lù. Father. Kábíyèsí sà, kábíyèsí. Kábíyèsí sà, ẹ ṣeun sà, kábíyèsí o, kábíyèsí sà, ẹ sà kábíyèsí o, ẹ ṣeun sà. Bóyá ni mo ní nọ́mbà yìí dání. Ẹ má wọlé. Tẹ́bá ti ṣe tán máa gbà. Fẹ́ gba nọ́mbà kábíyèsí gan. Àwọn kì í yóò ṣe problem. Èmi náà mo wá pẹ̀lú kábíyèsí. Ó tẹ̀ máa yìí. Mo fẹ́ wá kí kábíyèsí. Ẹ̀yẹn ló kéré jù. Bàbá tí wá ní. Àwọn orúkọ ni a fi ṣe pre-tournament Odùduwà lẹ́kọ̀ọ́. Ókè tẹ́ ṣe gbà yẹn. Láṣẹ ṣe ní o. Tí olóyè àtẹ mi ò mọ. So pre-tournament. Mo sáà mọ̀ pé mo rí wọn bẹ̀. Ọ̀yọ́ state ní Sunday yìí papọ̀ ọ̀nà bẹ́ẹ̀ sí. So abẹ́bí pick player randomly. So tí èkó tá a ṣe yẹn sì a ti select player gbogbo Lagos láti select 2 player for zone. Báwo fẹ́ wá ṣe lóòdó? Tòun yẹn náà bí mo ṣe rí yìí sí la máa sọ. Lórí agreement tí mo wà láàrin ní àti olóyè ní pé any way tí wọ́n bá ti fẹ́ play final àwọn máa lọ àti máa pọ̀ ẹgbẹ́sẹ̀ ní a ti fẹ́ play Odùduwà àti public. Ẹ mọ̀ pé Ìjẹ̀bú Òde láti play the last one ẹ̀bẹ̀ ilé ìfẹ́ gbogbogbò the source ẹ kò sí wàhálà à á sọ̀rọ̀.
Hey, Daddy. How are you? Yeah. Gbogbo àwọn ẹgbẹ́ ìjọ jọra wọn pátápátá o, wọ́n jọra gan o, ṣe ló dà pé bàbá kan ló bí wọn. I work with the governor. Ekiti state governor. Ìyá ò ṣe issue. PA wọn ní kẹ́rí, ẹ bá ti rí wọn á fún. Ẹ máa rí wọn ní tẹ́ bá ti rí wọn, wọ́n á sọ fún. Ẹ wá pẹ̀ iṣẹ́ pé wá o.
wọ́n ṣe é ṣe sí bàbá. wọ́n ní bá a jẹ fi abọ́tò fún àlàyé ìyẹn ilé ojú ẹ máa rí kọ́ọ̀dù yìí. Gbédègbéyọ̀ Media lọ́jọ́kọjọ́ àwa ni bàbá.